Òkú ọdún o, òkú ọdún o, Afẹ́mi òkú ajé yìí kàmọ́dún o, ọlọ́jọ́ ìbí. aya EGBADO. Àpáta dé, àpáta pààrọ̀ ewì dé. Ọmọ Mákindé máa gbọ́ dídùn ẹnu mi, Rọ́dà Olúwafẹ́mi. Aya EGBADO, òní lọ́dún rẹ̀ ọdọọdún ní sápó orúwé o. Aláṣẹ The Square Concept, Cake and Event, máa wọlé maraba. Ọmọ wọn níjàlẹ̀ KETU EGBADO. EGBADO gangan níjẹ́ YEWA, YEWA níjẹ́ EGBADO. YEWA ni ó YEWA bàbá tó bí ọlọ́mọ. Ìlà ó ọmọ ALAKETU, ọmọ òrónà ẹkùn, ọmọ ẹkùn nígbó ìkọ̀tàn. Oṣù ọdún èyí wàá ṣe mí ìsí lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ ọba mi Èdùmàrè. O ní rí bọ́ ọkọ, o ní rí bọ́ ọmọ, o ní fàìsàn lògbà. Èèyàn tó bá ní kó mọ̀ pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ó máa sì bú wọn. Happy birthday to you, oh, and we wish you long life and prosperity.